tọ́kọ ẹ bá fẹ́ yàwó tí ò tẹ́ ẹ lọ́rùn tó wá fẹ́ rán ìyàwó mi ìyẹn lẹ́wọ̀n o ò lè déédé sáré rán lẹ́wọ̀n láì jẹ́ pé o bá kọ́kọ́ fọkọ yẹn lẹ̀ torí èèyàn kan ṣàlàyé pé àwọn fẹ́ bu nǹkan sínú oúnjẹ ọkọ yẹn lọ́dọ̀ àwọn kó lọ kú sọ́dọ̀ kejì kan wá sọ pé kejì ló pa kan wá tì í mẹ́wọ̀n mo níṣẹ́ tí wá gbàgbé pé ẹni tẹ́ bu nǹkan sóúnjẹ fún tí ó lọ kú lé ẹnìkan tó bá ti kú ẹ̀yin náà ti dopó ẹ ti gbàgbé bẹ́ẹ̀ tó o bá mọ̀ pé ẹni tí wọ́n fẹ́ lé ọ fẹ́ rán lẹ́wọ̀n báyìí ló ṣe ṣe ọkọ̀ yẹn on the ground of pé ó fẹ́ yàwó mi tó bá ti kọ́ on the ground of pé ó fẹ́ yàwó mi yẹn ọ wá claim compensation ó tag the other woman as a co-respondent pé tìtorí rẹ̀ ló ṣe kọ́kọ́ ẹlẹ́ẹ̀lẹ́ ọ wá claim damage ó ní kó wá sanwó damage bẹ́ẹ̀ tó bá ti kíyèsí ìgbésí ayé the other woman yẹn tó bá ti rí pé bóyá gbogbo net worth yẹ kò ju bí 50 million lọ ó lè charge 100 million àbí 500 million àbí 1 billion tí ó bá ti lè sanwó yẹn wọ́n lè bọ́ ọtí mọ́lé on that ground bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ́kọ ò mú lọ registry láti lọ ṣe marriage by heart pẹ̀lú ẹ̀ o ò lè charge ọkọ fún bigamy o kàn lè charge ẹ̀ fún bigamy ni pé ó ti ṣe polygyny o ó dẹ̀ against the marriage by act tó gbé dání on that ground ọ̀fẹ́ kọ̀ sórí adultery kò kí ń ṣe ground to jail somebody it is a ground to divorce ni ground is a valid reason láti sọ pé ó ṣe mọ́ kì í ṣe valid reason láti lọ tìyàn kan mẹ́wọ̀n bigamy lọ lè fi tìyàn mẹ́wọ̀n now marriage méjì ló wà lábẹ́ òfin Nàìjíríà statutory àti customary ṣe rí statutory lẹ́yìn èèyàn máa ń pè ní court marriage there is nothing like court marriage what we have is statutory marriage which is marriage under the act and customary marriage which is traditional marriage ìwọ tó bá ti jẹ́ pé ẹni tó fẹ́ tó ti níyàwó rí yẹn the first ìyàwó yẹn statutory marriage high court marriage registry ni wọ́n ti fẹ́ legal wife ní tí ọkọ wá bẹ́ẹ̀ sọ fún un kó lọ divorce ìyàwó yẹn tí ò bá divorce ẹ̀ jẹ́ ń já ọtán tí ó ṣẹlẹ̀ rí torí tí the other woman bá ti rí pọ́n ti fi ọ léhun yóò mú àwòrán pọ́n fi ọ̀hún yóò mú lọ kóòtù yóò lọ rè sọ́ńbẹ̀ pẹ̀tọ̀ ọkọ òun ti fẹ́ yàwó mi nígbà tí marriage òun pẹ̀lú ẹ̀ sì wà tó sì ń exist so wọ́n á wo déètì ìjọ tó fẹ́ ìmí àti déètì orí certificate tiwọn wọ́n rí pé marriage yẹn ṣì wà even kan jẹ́ kan ti separated separation is not divorce so tó bá wá sọ pé nǹkan tó ń fẹ́ ni pé òun ò fẹ́ fọ́kọ òun mọ́ nítorí reason pó fi ọ yẹn now tó bá ti wá bọ̀ dissolve marriage yẹn ó máa wá ṣẹ̀ṣẹ̀ charge wọ pé kó wá pay damage I will hold you responsible for the disruption and dissolution of that marriage ni mo ṣe sọ pé ẹni tó fẹ́ tó o bá sọ fún kó lọ divorce ìyàwó ẹ̀ tó ti kọ́kọ́ fẹ́ sílé tí wọ́n wá fẹ́ bẹ́ẹ̀ so rí problem tán ti ní for the past 25 years nínú marriage yẹn ìyàwó lẹ́yìn ó dálé ọ lórí lábẹ́ òfin yóò níwọ ni o kọ́ sí problem táwọn ti ní problem tán ti ní kí wọ́n tiẹ̀ tó rìn pàdé ọkọ kọ́kọ́ tó pàdé ẹ̀ rárá she will hold you responsible àwọn tán ti kọ́ra wọn gan as a matter of fact tán ti kọ́ra wọn kọ́kọ́ tó rì márì ìyàwó tó kọ́kọ́ lẹ̀ yóò sì máa hold new wife responsible à ń bọ̀sibọ̀sí àwọn tó ń ti divorce so n tó máa sọ fún ẹnìyẹn at the end of the day ńgbà tó bá ti parí ọkọ bá ti polúkúrú musu táyé ọkọ ti dí pẹ̀tà ọkọ gan ò ní rójú ráyè tiẹ̀ mọ́ tó bá wá mọ̀ pọ̀ ọ̀máìn obìnrin míì wà tán mind èèyàn tó tiẹ̀ fọ́kọ tó mọ̀ bó ti marry tó ṣe ìyàwó ó mọ̀ wípé irú ìyẹn ó ready for anything tó bá fẹ́ lọ kóòtù á tẹ̀lé ọ débẹ̀ tó bá fẹ́ lọ lórí babaláwo á tẹ̀lé ọ débẹ̀ tó bá kúrú abẹ́ kúrú tó bá ga abẹ́ ga if you are ready bẹ́ẹ̀ tó bá ignorantly torí mo rí pé gbogbo àwọn lawyers tí wọ́n ní pages tán ní platform tán ṣàlàyé àwọn kìíní òyìnbó náà fi ń sọ òyìnbó tán fi ń sọ yẹn kò jẹ́ kó yé àwọn èèyàn tí wọ́n bá ti fẹ́ the first woman under the act tó wá ń frustrate ọkọ tọkọ wá fíù pé òun ò fẹ́ mọ́ òun fẹ́ yàwó mi sọ fún un kó lọ ọkọ̀ lẹ́nà obìnrin ọba àmọ́ lagi mọ́ lórí kò bá àjà olóko jẹ kò bá àfọ̀bẹ̀rẹ̀ okó ẹ̀ dànù as long as she is married under the act kò bá àpọkọ dànù gan kò sí tọkàn ìjọba ń bẹ̀ so
gbogbo wa náà la mọ̀ pé àwọn tán fẹ́ under the act yẹn àwọn náà máa ń ṣe bí ọlọ́run because agbára tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ó pọ̀ ju agbára tí African woman tí mentality African woman lè gbé. Àwọn òyìnbó náà ní statutory marriage kì í ṣàwa bẹ́ẹ̀ tóbìnrin bá ti forí orí pọ̀ ẹ lọ́wọ́ tó ti lọ fẹ́ ní statutorily you dance to whatever tune he plays for you. Then ìwọ obìnrin kejì tán mú bọ̀ tó o bá ti lè lo power wípé ìwọ lọ conferencing tó o lè lo láti sọ fún kó lọ ọkọ ìyàwó yẹn lẹ̀ tó o bá fi torí bọ̀ ìyẹn ó lè sọ pé nítorí òfọkọ òun ló ń ṣe divorce ọkọ òun. Àìmọye wọn kì í ṣe torí ìfẹ́ náà ṣe ń fọkọ registry wọ́n fẹ́ torí ogún torí kan lè lo ayé ẹ̀ráàkì kan lè lo ayé ẹ̀dí pẹ̀tà ni kan lè bá yí okó ẹ̀jẹ̀ kan mọ́ lè gbóbò lẹ̀ fún kan mọ́ lè gbà fún mọ́ ni. So unfortunately wọ́n yìí nífẹ̀ẹ́ ọkọ so àìnífẹ̀ẹ́ ọkọ mọ́ yẹn yóò wá padà lọ kọkọ yẹn lẹ̀ yóò wá nítorí ọkọ fẹ́ ọwọ́ ló ń ṣe kọ́ yóò wá hold you responsible. Kò yẹ ń sìn the woman will now hold you responsible for the dissolution and the damage of that marriage. Àwa claim marriage àwa claim fún damage àwa claim compensation. Ìjọba dẹ̀ máa ní kó compensate ẹ̀ kò dẹ̀ ní dá kò ní pé kọ́bọ̀ àbí ṣíṣí àbí tọ́rọ́ billions ló máa pè ó dẹ̀ máa appear in court ní gbogbo ó yẹ ẹmẹ́ṣẹ́ èèyàn méjì ẹmẹ́ṣẹ́ èèyàn kan tó ti ṣe the fact pé àwọn èèyàn ò ṣe kò mí wípé èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. So jẹ́ kí wọ́n ti bà yé ara wọn jẹ́ kí wọ́n ti kọra wọn kó tó torí ẹ̀bọ ọbẹ̀ bẹ́ẹ̀ àìjẹ́ pé wọ́n kọra wọn tó wá bí ó ti rí ni mo sọ fún ọ lọ́rọ̀ ìbéèrè o. The first woman can sue you but kò lè sue ẹ tó bá ṣì remain married to that man kò lè sue ẹ fún damage. Now bẹ́ẹ̀ tó bá fẹ́ sue ẹ tó fẹ́ tì ẹ́ mẹ́wọ̀n yóò kọ́kọ́ ná ọ lè claim damage fún marriage tí ò ti wà damaged. Ẹ bá àjọ mọ́ ẹgbẹ́ separately torí irú èèyàn tí mo ń torí ẹ̀ ṣe fídíò yìí àtàyè coronavirus 2020 lóhun àtọkọ ti kálukú ti bá ti ń lọ àbí òye báyìí ní ìsìn ọkọ bẹ́ẹ̀ kò dáhùn eventually ń gbọ́ ọkọ wá fẹ́yàwó mi ló ṣẹ̀ṣẹ̀ wá ń kó bọ̀ ẹni tó dàgbà jù nínú ẹbí ọkọ ti lọ kúnlẹ̀ bẹ̀ ńlé pẹ̀lú ewu lórí tí ń rèé bẹ̀ tí sàn ṣe bíi King Kong ìgbórí pọkọ fẹ́yàwó mi ní wá ń sunkún bọ̀ kò wá gba yìí mọ̀ sẹ́mọ̀ póbìnrin mi majority obìnrin ó dìgbọ́n bá tẹ́ tí wọ́n fà tẹ́tẹ́ dì ń gbò wá rí pé òun ti tẹ́ kò sí nǹkan kan kò sẹ́ni nǹkan tó fẹ́ listening sí òun mọ́ ní wá ṣẹ̀ṣẹ̀ ń sunkún ní wá ń rekọ́ọ̀tù ní wá ń wọ́nà bí ó ṣe ti ẹnìkan mọ́lé tó o bá fẹ́ ti the other woman tí wọ́n fẹ́ lé ọmọlé ọkọ̀ yẹn ná dó o lè charge ẹ̀ fún emotional distress pé ó cause emotional distress fún ọ bẹ́ẹ̀ mọ̀ yún kóòtù ẹ̀ mọ̀ yún lo àyùnbọ̀ náà ni bẹ́ẹ̀ kó o tó lè sọ pé o fẹ́ claim damage and compensation o you must have dissolved that marriage ni mo ṣe sọ fún ọ pé ọkùnrin tó ń wù ẹ́ tó fẹ́ fẹ́ tó dẹ̀ jẹ́ pé the first wife ilé rẹ̀ yẹn statutory marriage ló ṣe fún sọ fún kó lọ ọkọ woman yẹn lẹ̀ tó bá ti kọ̀ ọ́ lẹ̀ tán dángájíá ọwá lè fẹ́ ní táìmù yẹn torí ìṣòro tán ti ní nínú ilé wọn kọ́kọ́ tó rìn pàdé ẹ the first woman will hold you responsible for that problem. Àwa torí ẹ̀bọnú ṣòro bó ṣe jẹ́nu lọ́ọ́ béèrè lọ́wọ́ anybody tó bá jẹ́ legal practitioner wọ́n sọ fún ọ pé bó ṣe rí nìyẹn. tó bá mọ̀ pé o fẹ́ rán the second woman tí wọ́n fẹ́ lé ọ lẹ́wọ̀n ọkọ̀ọ̀kan lẹ́nu. Tó bá sì ti kọ̀ ọ́ lẹ̀ ọ wà ṣẹ̀ṣẹ̀ lọ sue the other woman for damage. Ọ wà claim compensation ọ wà dárúkọ owó tó ọmọ pé kò lè san ìwọ náà tó sì jẹ́ the other woman tó mọ̀ wípé èèyàn tó fẹ́ àbí èèyàn tó fẹ́ ó ti níyàwó rí kọ prepare mind rẹ̀ n tó lè ṣẹlẹ̀ mo sọ fún ọ yìí gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ò sí bẹ́ẹ̀ torí ọlọ́run ọ̀ràn a nílé ẹjọ́ owó orí lọ́lọ́run ní ká máa san nígbà sì ti rò pa agbọ́njọ ọlọ́run lọ́gá tún ti gbéra wa rí ilé ẹjọ́ òun tójú wa bá rí àfàràmọ́ ni ọlọ́run gan lóun kórìíra kò sílẹ̀ àbí òyọ báyìí ní ìsìn ńgbò sì ti ṣe pé nítorí ọ̀fẹ́ ṣẹnu ọlọ́run ò sí bẹ́ẹ̀ God is not in all of that the only thing tọ́lọ́run wà òun ni ibi ọlọ́run dúró sí ibi dáórì lọ́lọ́run dúró sí wọ́n bá ti sanwó orí ẹ̀ ìyàwó ni ọ́ àmọ́ tó tẹ́ gbéra lọ bí òdì kejì ibi registry ni mọ́ mọ́bìnrin misbehave ni mọ́ mú wọn hùwà burúkú sọ́kọ tó náà ti rò pé àwọn ti lágbára tẹ́nìkan ò ní rí wọ́n sì máa padà kó bára wọn gbẹ̀yìn náà ni bó ṣe jẹ́ nìyẹn. Tó o bá ti lè lo agbára wípé wọ́n lọ́kọ́ nífẹ̀ẹ́ wọ́n lọ́kọ́ ń fẹ́ lọ́wọ́ báyìí nísìn tó o lè lo power yẹn láti sọ fún kórè kọ́ ìyàwó ẹ̀ lẹ̀ tó o bá ìtorí ìbò wọn ò ní sọ pé ìwọ ni arẹmọlẹ́kún mọ́ bó ti jẹ́ nù.